ìjọba tá a ní tó jẹ́ pé àwọn ni wọ́n ti sanwó fún kán tó máa bọ̀ wá sọ́dọ̀ wa tí wọ́n ti fi style fi kùsà tán ti fi wọlé sí wa lára tó jẹ́ pé màálù tán láwọn ń dà tán fi ń pa wá ọba níbẹ̀ gọ́fúmẹ̀ntì níbẹ̀ gọ́fúnà níbẹ̀ olóyè gbogbo wọn ló ní màálù tí wọ́n ń dà wọ́n ti sanwó wa wọ́n ti sanwó ẹ̀mí wa fún wọn ohun tó wá lè gbà wálẹ̀ náà ni pé Ọlọ́run kó jà. Ìjọba tó ń ṣe ní Iran òun ni àwọn Satan Sokoto àti gbogbo àwọn Ensasak novel launch ní Nàìjíríà so àṣírí wọn ó ti tú wọ́n ń pa èèyàn ní north àwọn arábí yóò jáde pé kí ló fa pípa yìí nígbà tó káwọn náà nọdá lékewulẹ̀ gbogbo àwọn ọmọ iléekéwu wọn náà di terrorist ìlú federal government dídẹ̀ mọ̀. ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti gbọ́ wọ́n ní ọmọ El-Rufai ó ti kíní ó ti lóun ò ṣe mùsùlùmí mọ́ wọ́n ní àwọn ìjọba wọ́n ti sanwó ẹ̀mí àwa ọmọ Yorùbá wọ́n ti kíní wọ́n ti sanwó ẹ̀mí wa fáwọn Fúlàní pé kán máa pa wá gbogbo dúkìá táwọn Fúlàní ní màálù ní everything ni àwọn ìjọba wa ló sponsor wọn tó ń kó irinṣẹ́ fún wọn tó ń kó màálù fún wọn tó ń kọ́ta fún wọn ẹ wọ́n kẹ̀kẹ́ fìdílé kẹ wọ́n gbọ́ àwọn àṣírí èyí tó tú àti nípa Gumi àti Emir Ìlọrin àti nípa ọ̀rọ̀ àwọn olórí wa nílẹ̀ Yorùbá ẹ má gbọ́ gbogbo ẹ̀ pátá nínú fídíò yìí. wọ́n ti ya wèrè tán wọn gbọ́ ẹni tí wọ́n ti gé etí wọn lọ etí Àṣàkẹ́ ti kú díẹ̀ ń bẹ̀ àwọn eléyìí wọ́n fá etí wọn ni wọn ò gé kúrò náà wọ́n ti ń lé wa káàkiri ní foreign land àwọn Fúlàní ti dúró sílẹ̀ Yorùbá báwọn apáyà láyà anybody àwọn máa gbẹ̀san Tinubu lára anybody àwọn ọmọ Ìgbò ní káfọ kánìṣó yet àwọn kan dúró sórí ilẹ̀ Yorùbá ọ̀nà wa soil they are saying ẹ̀mí ànábì wa ẹ̀mí apá ni ẹ̀mí ẹ̀yìn apá ni wọ́n bá bí ìyá láyà yín rè ọmọ El-Rufai ni ó ti bú ànábì ó bú Allah ó bú everybody ó ti ń ṣe fídíò láti bí 2 months ago tó ti ń jáde ó ní kọ́mìtì ẹ̀ mi lè ṣe ni tó ṣí ọmú ẹ̀ gan pé kínní ó gbé kínní ẹ̀ síta wọ́n bá bí ìyá yín rè I repeat myself tí wọ́n bá bí ìyá pọ̀nrí mọ pọ̀npọ̀n bàbá ńlá bàbá yín rè abẹ́yìn tẹ̀mí àbí wọ́n bí ìyá wọn rè ni wọ́n lọ challenge ọmọ El-Rufai ṣé wọ́n it's a question ṣé wọ́n bí ìyá ńlá ìyá wọn rè kó lọ challenge ọmọ El-Rufai sọ̀rọ̀ he has his life to live and do you know this guy tẹ́ bá wà on fídíò ẹ̀ ó sọ̀rọ̀ kan only you guys are supporting Palestine only it is not because they are human being this is, I think ọ̀rọ̀ tó ń sọ make sense only you guys you are supporting Palestine only you are not supporting them because they are human being you are supporting them because they are Muslims. wọ́n bí God bless you tó bá bí wọn re ṣé wọ́n bí wọn re God bless wọ́n fẹ́ gbàbọ̀dé fún wa ni we should just be prepared because 2027 àdìsúnkọ́ máa ya níbù èmi ò gbàdúrà ogun o ọlọ́run màmá jẹ́ arógun ọba ìlàyé ọlọ́run màmá jẹ́ arógun ọba ìlàyé ẹ bá ti wo orí Barrister olóminú nǹkan mi ẹ̀rù sì ń bà mí ẹ̀yin ara mi ominú tó nǹkan mi kì í ṣe tọ̀lẹ̀ ẹ̀rù tó ń bà mí ẹ̀rù ìjà kọ́ tógun ni dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lórí Nàìjíríà yìí ó ọba mà ṣe jẹ́ ó jábọ́ kò ṣe ìjọba ológun ìjọba ológun ti wá pò bẹ́ẹ̀ sí ẹ̀yin democracy ẹ̀yin wá ya wèrè ìjọba ológun lọ ẹ̀mí tó sọnù láyé ìjọba ológun kò tó 1/3 tó ń sọnù láyé ẹ̀yin democracy alágbádá ẹ̀yin fi agbádá fìyà jẹ wá ọlọ́run àfọ̀gbádá agbádá àyà á fi mú ẹ̀yin náà lómi now let's listen to him tó bá bí pọ̀nrí mọ́pọ̀pọ̀ yìí rè ọmọ El-Rufai ni tó máa bí àlá ó ní platform tó máa bí àlá yàyìn rè tó máa bí pọ̀nrí ẹ lọ challenge ẹ sọ̀rọ̀. Traditional people, religious nuts, please leave my page. We do not share the same values and you disgust me. The only thing we probably agree on is Palestine, and even then the only reason you care is because those people are Muslim, not because they're human. Like dude, like I feel like, do you people think I'm some like golden goose mythical being that like you're entitled to? And no, I don't want to be a politician. Every time my friends say I should be a politician, it pisses me off. I don't want to. I fucking hate it.
I don't want to be one of your Arewa socialites that pulls up to your stupid weddings where everyone fakes that they like each other. The only wedding I care about is Zuma 2025. Like, I remember when, like, one distant cousin on my dad's side confronted me when I was in KD, saying we don't contact each other, that it's not good. And in the same breath, he mistook me for my brother, Kedino. He mistook me for, but nigga didn't even know my name. I'd tell him, no, I'm not him, I'm Ibrahim. Like, do you see, like, do you not see how ridiculous this shit is? I don't want to play polo. I don't give a fuck about horses. Àwọn ẹ lọ wo kíní ẹ̀, àwọn F word tó ń lò ó ti pọ̀ jù. Ìgbà tó máa bú Allah náà, ó fi F word bà yé Allah jẹ́ ni. Ó bú Muhammad, ó fi F word bà yé ẹ̀ jẹ́ ni. Náà àti wá challenge yín. Ẹ̀yin wèrè tẹ́ fẹ́ kílẹ̀ Yorùbá nísìnyí. Èmi challenge yín o. Èdè bá dẹ̀ challenge o lè jẹ́ ká gbọ́. Part 5 ni mo mú wá fún yín. Ó ń ṣe lọ ní continuously. Ọmọ El-Rufai ni. A ti challenge yín. Tó bá bí gùdù mọ́ fádà yín. Tí wọ́n bá bí pọ̀nrí mọ́ pọ́npọ́n lápọ́n pọ́npọ́n mọ́ pọ́npọ́n mọ́ pọ́npọ́n pọ́nrí mọ́ pọ́npọ́n lápọ́n. Tó bá bí yín rè ẹ lọ challenge ẹ̀. Ilẹ̀ Haúsá ṣáà ni. Ẹ lọ láyé ń sọ fún ẹ̀yin ọmọ Yorùbá wípé àwọn Fúlàní wọ́n wá láti bà ilẹ̀ Yorùbá jẹ́ ni. Wọ́n fi ẹ̀sìn tàn yín. Wọ́n ti rí Yusuf kọ́mẹ́ntì tó ń kọ kọ́mẹ́ntì látẹ̀kan. Tó nǹkan tá à ń sọ yìí tóun náà ń sọ wípé àní kílẹ̀ Yorùbá ká dìde. Àmọ́ nǹkan tí 2027 máa bí. Àwọn tí wọ́n ń control Nàìjíríà wọ́n ju pọ̀nrí mọ́ pọ̀pọ̀ Tinubu lọ. Tinubu sì ó ti pe Jonathan wọ́n ti ṣe kinní kan meeting close door meeting lẹ́nìí Tinubu àti Jonathan. Tinubu sọ pé òun ò bẹ̀rù yet òun náà sá kíjokíjo kò kàn fẹ́ gbé ojú ojo yẹn síta pé ọmọ akin lòun. Ẹ bá sọ pé máa ya níbù tó bá ya lóru táwọn Fúlàní ya wọlé Yorùbá. Ṣáwọn ó bú ànábì ní kápá yìí ṣé wọn ò ní bẹ̀rẹ̀ sí ní máa pa ọmọ Yorùbá. Máa gbọ́ ọmọ El-Rufai kó mo wá sọ fún yín pé kẹ́ lọ sí page ẹ̀ kẹ́ lọ fi tí ara yín gbọ́. Àwọn kinní kan F ó ṣàtìyẹ yín FN àwọn ọ̀rọ̀ tó ṣe pé wọn ò ní gbà lórí íńtánẹ́ẹ̀tì. Àwọn pé page tó dẹ̀kẹ̀rẹ́ ọmọ alágbára ni wọn ò lè gbé page ẹ̀ wálẹ̀. Ẹyẹ kan wá fún wa ní excuse. Ẹ̀wọ̀n ọmọ excuse give kan wá fún wa ní excuse tí wọn ti lè lọ bọ́ ọmọ El-Rufai. Tó bá pẹ́ lóòótọ́ wọ́n ṣe súnà ẹ lọ bọ́ ọmọ El-Rufai. Téèyàn ò gbọdọ̀ bá wọn fọwọ́ kàn nílẹ̀ àwọn ẹni tó bú ànábì wa ànábì gbogbo ayé Muhammad sallallahu alayhi wa sallam. Mo fẹ́ takò kò lẹ́tọ̀ọ́ sí gbogbo ni. Ṣẹgbọ́ kọ́ pa. Àbú fẹ́ sọ pé ntí àwọn mùsùlùmí ń sọ ní nọ́ọ̀tì. Ẹ jọ ẹni tẹ́ bá mọ orúkọ àfa yẹn bá mi tààgì ẹ̀ kí ẹ bá mi sọ fún pé ọmọ El-Rufai ti bú ànábì o kán wá lọ pa ọmọ El-Rufai. Ẹ jọ yẹn àfa. Ọmọ El-Rufai ti bú ànábì ó ti bú Allah. Kódà ó ti sọ pé òun ò ṣe ṣìlámù mọ́. Mo bá ti bú ṣe sọ pé òun ò ṣe ṣìlámù mọ́ ànábì nìkan pa. Ó sọ pé òun ò ṣe ṣìlámù mọ́ báyìí nísìnyí. Ẹ jọ mo bẹ̀ yín ni ẹ wá lọ bá wa ẹ wá lọ pa. Ẹ wá lọ pa. Yorùbá a gbọ́dọ̀ dìde. Àwọn tí wọ́n ń pa ní South Africa yẹn tẹ́ bá kó 20 wọn kalẹ̀ 17 ló máa jẹ́ ọmọ Yorùbá. Bóyá méjì máa jẹ́ ọmọ Ìgbò kẹ́yọ̀kan jẹ́ bóyá Haúsá. Ṣé Fúlàní lọ ṣọ́ àtìpó àwa là ń ṣàtìpó kiri wọ́n ń lé wa ń tà sọ̀rọ̀ sókè. Ẹni tó bú ànábì wa ànábì gbogbo ayé Muhammad sallallahu alayhi wa sallam. Mo fẹ́ takò kò lẹ́tọ̀ọ́ sí gbogbo ni. Tí mo fẹ́ takò ni. Àbú fẹ́ sọ pé ntí àwọn mùsùlùmí ń sọ ní nọ́ọ̀tì nípa pé ẹni yìí lẹ́tọ̀ọ́ sí pípa. So ó fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀. Just search El-Rufai son denounce Islam. Search I mean not orúkọ ẹ̀ but when you search for El-Rufai son denounce Islam wọ́n máa gbé page ẹ̀ wọ́n máa gbé oríṣiríṣi wa you will see all his videos. Ohun anybody lè pè ó lóun ò ràn yín sẹ̀ òun ò ràn yín ó yẹ ẹ wá lọ bá wa pa ẹ wá lọ pa. Ọlọ́run tó ń tú àṣírí yóò tí ì fi yín sílẹ̀ alálẹ̀ ilẹ̀ Yorùbá ó máa gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ yín ẹ̀yin apààyàn burúkú yìí. Ẹ wo as young as he is kò lè sọ pé wọ́n pa wọ́n nílọrin o ní Kwara o kìíní kan o ìlú le o
bóyá gbogbo ẹ̀yìn ló fi kó ó ti bá China ṣòwò àwọn China ṣáà méèkì owó ni pé China ló ń tẹ Kùránì kì í ṣe Saudi náà ti ń tẹ àwọn China ṣáà méèkì owó lọ ni nonsense concordability ẹ ká tún gbọ́ láti bẹ̀rẹ̀ tó bú ànábì ẹni tó bú ànábì wa ànábì gbogbo ayé Muhammad sallallahu alaihi wasallam. my YouTube is Yorùbáwùyí ní YouTube mi Yorùbáwùyí tẹ́tí ń wo lórí TikTok yẹn náà ní YouTube mi God bless you, thank you. Ẹ bá ti ń wo show mi, ẹ máa bá mi like show mi, ẹ máa bá mi subscribe sí YouTube channel mi, ẹ máa bá mi share video, ẹ máa máa wò mí lásán. Bí wọ́n sọ pé ẹ bá wa power tap, ẹ pé TikTok ẹ pé mi ìyá sí yín, ẹ bá máa power tap, mi ní gbìyànjú kankan wọlé, Ọlọ́run ò ní jẹ́. Ẹ bá power tap tá bá wọ bí 10,000 tí máa gbé yín wọ́n tẹ̀lé dúró, ẹ tí máa gbé yín wọlé kẹ́ máa drop yẹn. Báàbù TikTok ò sanwó fún mi, bàbá ní iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe, kò sí nǹkan tó jọ sọ̀rọ̀. ẹni tó bú ànábì wa ànábì gbogbo ayé Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ tako pé kò lẹ́tọ̀ọ́ sí bíbá ni tí ó fẹ́ tako ni àbó fẹ́ sọ pé ntí àwọn mùsùlùmí ń sọ ní nọ́ọ̀tì nípa pé ẹni yìí lẹ́tọ̀ọ́ sí pípa so ó fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ rí ó fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ kí n tẹ̀ tó bọ́ kọ́kọ́ sọ nǹkan kan náà tó bá fẹ́ mọ̀ pé ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ tó ráwọn ibú tó máa ń ṣe fáànù náà bìyẹn ìwọ kàn wá sílẹ̀ ọ̀sán wá sí ó mọ̀ bóyá ó lè rí bẹ́ẹ̀ àbí kò lè rí bẹ́ẹ̀. So blasphemy in the north is a crime, a very big crime. Kéèyàn blasphemy ànábì nílẹ̀ Haúsá ń bí crime ni kìí ṣe ìranù òsì jákujàku tẹ̀ ń bára yín ṣe nílẹ̀ Yorùbá ń bẹ̀rẹ̀ wọn. Wọ́n hate ilẹ̀ Yorùbá wọn lórí burúkú yìí, wọ́n hate ilẹ̀ Yorùbá burúkú kò ń ṣe òṣèlú tẹ̀ ń bára yín ṣe nílẹ̀ Yorùbá. Wọ́n ò dẹ̀ bí wọn re, wọn ò lè fi èdè Fúlàní kán fi ṣe wáàsí, wọn ò lè fi èdè Lárúbáwá kí wọ́n fi ṣe wáàsí, wọn tó bẹ́ẹ̀ wọn ò tí ì bí wọn dáadáa kí wọ́n kó ẹrù wọn kó máa lọ gbélé Haúsá. Ilẹ̀ Yorùbá yìí náà ló ń gbé, ebú ni wọ́n máa búlẹ̀ Yorùbá ni. Ó yá ẹ tó lóun bọ̀ Yorùbá gba ìbò kí n yà ẹ tó lóun bọ̀ lórí YouTube ẹ̀yin náà ló dé fẹ́ sọ fídíò mi o. Àwùjọ Yorùbá kò tí tò dé level yìí tó bá ń gbọ́ red line so red line téèyàn yìí débẹ̀ rárá àti rárá life wire oye life cable téèyàn ò gbọ́dọ̀ bá wọn fọwọ́ kàn nílẹ̀ Haúsá bí òun náà lànà bí sọ. Mo rò pé ẹ̀yin náà gbọ́ níbi tó ti ń sọ wípé ilẹ̀ Yorùbá ò tí ì tò débi tí ilẹ̀ Haúsá tò dé. Wọ́n fẹ́ tò ilẹ̀ Yorùbá débi tí ilẹ̀ Haúsá tò dé. So tẹ́ ẹ bá fẹ́ wo bí Islam ṣe máa ń sọ̀yàn dà, ilẹ̀ Haúsá ni kẹ́ ẹ lọ wò. Gbogbo wọn ti gba ẹ̀sìn Islam. Ẹ rí bí wọ́n ṣe ń pa wọ́n ní pàṣípàyọ. Tó o bá bú Muhammadu, wọ́n á pa á, wọ́n á lẹ̀ lóko. Ẹ rí bó ṣe pa Deborah. Nǹkan tí wọ́n fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá nìyẹn ni wọ́n fi ń pariwo ṣẹ̀ríà lọ́tún ṣẹ̀ríà lósì torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti travel lọ sí ilẹ̀ Àràbù, ṣẹ̀ríà ni wọ́n lọ kọ́, kò wá síbi tí wọ́n ti fẹ́ lò. Wọ́n wá fẹ́ dá ṣẹ̀ríà yẹn, òfin ṣẹ̀ríà yẹn wọ́n fẹ́ dá a lẹ̀ sí ilẹ̀ Yorùbá kán lè máa pa gbogbo àwa ọmọ Yorùbá ní pàṣípàyọ. Gbogbo àwọn tó bá ti jẹ́ Kristẹni wọ́n á pa, ẹni tó bá ti ṣe Islam wọ́n á pa. Ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn apààyàn ni. Tẹ́ bá wá rà fún àkàn fáwọn máa sọ pé ẹ̀sìn wa ò sọ bẹ́ẹ̀ o, kò ní ká pa wọ́n. Ẹ ti gbọ́ lẹ́nu kan nínú àwọn àfáà wọn, ẹni tó bá bú Muhammadu ikú ni. Wọ́n ti máa ń sọ fún yín lọ́pọ̀lọpọ̀ gbà wípé Allah Muhammadu wọn ò ní agbára kankan, ẹ má bẹ̀rù wọn. Àwọn tẹ́ ní láti bẹ̀rù gangan ni àwọn mùsùlùmí, torí pé àwọn mùsùlùmí yìí ni wọ́n gbé iṣẹ́ ẹkú lé lọ́wọ́. Àwọn gangan ni hired assassin fún Allah ò lè pa anybody. Tí àwọn mùsùlùmí bá pààyàn, ẹ gbọ́ níbi tá Allah ti sọ pé ẹ̀yin kọ́ lẹ pa wọ́n, èmi Allah ni mo pa wọ́n. Ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn apààyàn ni, ẹ̀sìn àwọn Fúlàní ni, ẹ̀sìn àwọn bandit ni. Àwọn bàbá wa lọ wọ́n bọ̀ wọ́n ní ilé tó bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. Àwọn ọmọ àlè ti dàgbà báyìí, ẹ̀yin ọmọ ọkọ ṣe é máa jẹ́ kí wọ́n ba ìlú yín jẹ́. Ẹ jí ẹ má sùn. Ẹ̀sìn Islam irọ́ lásán ni, ẹ kúrò ń bẹ̀. Kò sí iná kankan, kò sálùjọ náà, irọ́ ni gbogbo ẹ̀. Islam látòkè délẹ̀ irọ́ ni. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó di. Àwa ọmọ Yorùbá tá wà lẹ́yìn odi, àwa ọmọ Yorùbá tá wà lẹ́yìn odi ni wọ́n halẹ̀ mọ́. Wọ́n lá gbọ́dọ̀ wálé. O ti bú Muhammadu, o gbọ́dọ̀ wálé. Ó yá ọmọ El-Rufai, o ti bú Muhammadu ní gímú yín.
and he was even saying the truth wípé ẹ nífẹ̀ẹ́ èèyàn kankan tó pé wọ́n jẹ́ èèyàn Palestine tẹ̀ ń jà fún ẹ nífẹ̀ẹ́ ìgbà tí ogun Palestine bẹ̀rẹ̀ Saudi Arabia ó tilẹ̀kùn mọ́ Palestine ni Saudi ò ṣílẹ̀kùn ẹ̀ kalẹ̀ wọ́n wá ń pa àwọn èèyàn ẹni bá fẹ́ pè wọlé lè pè wọlé o okay let me quickly play this for you lórí kíní sáré play South Africa fún yín. ẹ rí bí wọ́n ṣe kó igi oríṣiríṣi pọ̀pá irin dání mi nílé ìpínlẹ̀ ẹ̀tàn ni o tó gbogbo nǹkan tó ń kó dání yẹn orí àwọn èèyàn náà àwọn fọ́rínà náà ń fọ́ wọn Nigerians dẹ̀ ló pọ̀ bẹ́ẹ̀ wọ́n ń fọ́ wọn lórí wọ́n gún wọn ní ìgúnkúgún nobody tó lè sọ̀rọ̀ fún wa nobody ó bọ́ àlá ó pa àlá ó gbọ́ mẹ́mẹ́dù ebi ló máa lù yípa ẹ lọ kọ́ kápẹ́ńtà ebi máa padà fọ́ yín lójú ẹ bá wa gbósùkù yes sir. ẹ kó ètò. ẹ káàbọ̀ sà. Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín. àṣẹ. gbogbo ibi tẹ́ bá dé pẹ̀lú ògo Ọlọ́run àtàwọn ọmọ yín ẹ máa rójú rẹ Ọlọ́run bá. àṣẹ. ṣe rí federal government gbogbo agbára tí wọ́n bá ní wọ́n tètè máa kó àwọn ọmọ Nàìjíríà tó bá wà lọ́hùn yẹn because ẹ̀mí yóò máa láàárọ̀. wọn ò ní kó wọn o Tinubu ẹ jẹ́ kán kó ẹ lọ àwọn kó àwọn èèyàn tó àwọn Nàìjíríà tó wà South Africa ẹ lọ kó wọn kó wọn ti fẹ́ pa wọn tán Tinubu. number one Yorùbá pẹ̀lú Ìgbò ló wà ń bẹ̀ o kò sí Haúsá kankan ń bẹ̀ o Haúsá ò kì í travel o so à ń bẹ̀ yín afàsìkò yín bẹ̀ yín federal government ẹ bá ń gbọ́ wa ẹ lọ kó àwọn tó wà ní South Africa kan tó pa àwọn ọmọ ọlọ́mọ tán o ìlú yẹn tí ò wá òkè òun ló jẹ́ kí àwọn ọmọ yẹn kúrò wọn ò fẹ́ máa jalè ní o ẹjọ́ torí tọlọ́run o ìlara ló dẹ̀ ń ṣe South Africa torí wọn ò ń ṣiṣẹ́ gbogbo àwọn ọmọ wa tó dẹ̀ ń lọ sọ́hùn àwọn obìnrin wọn wọ́n ń tẹ̀lé àwọn ọmọ wa wọ́n rí bá àwọn ọmọ wa ṣe ń ṣe sí wọn pé ṣé àwọn ọkùnrin náà lélẹ́yìí nǹkan tó fa ìlara nìyẹn níbi tí South Africa then orí kejì ṣe rí gbogbo òṣì tí wọ́n ń ṣe nǹkan tí wọ́n establish Iran ìjọba tó ń ṣe ní Iran òun ni àwọn Satan Sokoto àti gbogbo àwọn Ensasak náà fẹ́ launch ní Nàìjíríà so àṣírí wọn ó ti tú wọ́n ń pa èèyàn ní north àwọn arábí yóò jáde pé kí ló fa pípa yìí nígbà tó yẹ káwọn náà nà dá lékè wúlẹ̀ gbogbo àwọn ọmọ iléeké wọn náà di terrorist ìlú federal government dẹ̀ mọ̀ certificate wọn kò ṣiṣẹ́ ní ilé olóúnjẹ àbóyè yín sìn pẹ̀lú ẹ̀ náà ẹ create wàhálà so àwa ń bẹ̀ yín ni a ti sọ pé kọ́ńjẹ́ kó ní kálukú lọ ẹ ní wọ́n Nàìjíríà ṣé wàhálà wà ń bẹ̀ àbí ó dìgbà tí gbogbo ẹ bá dàrú tí ọlọ́mọ ọmọ ẹ bá wa bẹ̀ wọ́n eléyìí pọ̀ ju. ó pọ̀. bẹ́ẹ̀ni àwọn tó sọ pé àwọn ìsìlámù Yorùbá wuyì. bàbá mi. èmi lọ sí hajj ní 2024 aṣọ ara mi tí a lò àwọn China ló ń o China ò kì í ṣe ìsìlámù o. bẹ́ẹ̀ni àwọn náà ṣe kùránì. àwọn náà ṣe kùránì o kì í ṣe pé bóyá mo lọ sí àjì o ní 120,000 millions la fi lọ o níbi tá ara bí yóò gbára wọn gbọ́ dé ìjọ ta ti fẹ́ wọ ìlú wọn báyìí náà ti gba passport wa o a tún fẹ́ jáde kúrò nílùú wọn báyìí wọ́n tún wò bóyá èèyàn sá sí abẹ́ ṣíà nínú ilé wọn kà wá ń kọ̀ọ̀kan ni bí mo ṣe lọ ni ìyàwó mi lọ Amẹ́ríkà ní Maryland ni mo wà yìí o ẹ bá wa bẹ̀ federal government Nàìjíríà wọ́n ní wá lára o wọ́n ní wá Nàìjíríà ti ní sùúrù fún wọn tó tí Nàìjíríà bá yà síta nǹkan tó ń bọ̀ yìí agbára wọn ò ní ka o wọ́n má rò pé bóyá politics tó ń ṣe yìí wọ́n lè win ẹ o so then àwọn mùsùlùmí tó wà ní South West àwọn náà ń gba ẹ̀bọ̀dẹ̀ fún wa a dẹ̀ máa ra petrol tá a máa jó ilé wọn ni wọ́n á jó ẹlòmíì mọ́lé àbóyè ń sì torí nọ́fọ̀lọ́ gbogbo orí burúkú yìí wọ́n bú ìsìlámù gbogbo wa là ń gbọ́ táwọn Haúsá tó wà ní náà ti ń sọ ìsìláàmù náà fi gba gbogbo nǹkan mọ́ wọn lọ́wọ́ gbogbo gómìnà tó wà ní nọ́ọ̀tì kò sí Haúsá kankan nú ẹ̀ Fúlàní ni wọ́n ẹ wá báyàn nílùú ẹ ní kò mọ̀ ṣe dáadáa ẹ dẹ̀ lu ẹ̀sìn ẹ fi kó gbogbo wọn mọ́ra àwọn tó wà nílẹ̀ Yorùbá ìkọ̀kan nú wọn ti ń jí bẹ̀ẹ̀ àwọn tó kù bóyá owó tó ń gbà ń bẹ̀ yẹn ló tẹ̀ dá orí wọn rú nobody knows
tí ò bá jẹ́ àwọn tó wà ní diaspora bíbá ìtọ́ ń fún àwọn tó wà ní Nàìjíríà lówó àìmọye èèyàn tó máa pokùnso tó máa lọ máa bẹ́ sínú omi kí ló dé gan Tinubu ẹ̀ẹ́dẹ̀ fi wálẹ̀ kẹjẹ kó ní kálukú lọ wọ́n bí sórí mẹ́jà ni. ẹ bá wa táàgì Tinubu ẹ bá wa táàgì Tinubu. àbí kí ló dé gan-an kí ló dé tó bá pẹ́ àwọn yín ló wà ní South Africa ṣé ìlàjú ilẹ̀ jẹ́ kó pa gbogbo wọn tán ẹ̀ tó fẹ́ ń ṣe wọ́n Nàìjíríà ẹ̀ ń dójú tiwa ní gbogbo orílẹ̀-èdè ayé náà kí ló dé Ghana ń lé wa àbí South Africa ń lé wa kí ló dé South Africa kí ló dé South Africa kí ló dé Ghana Tinubu sífìnì olórí burúkú àpábí òtí ò ní ṣoríire yẹn ó sọ pé torí kan ṣe politics ni ó yẹ kó kò pàdánù ni kò ní jèrè ọ̀pọ̀ kì í jèrè lẹ́yìn ọ̀pọ̀ àpábí ó fẹ́ wọ mọ́tò ó fẹ́ wọ kíní lẹ́nì ó bọ́lẹ̀ nínú mọ́tò wọ́n fọwọ́ gbé ní. bí góòdì ṣe wà ní petrol wà ní mínà wà ní tímbà wà ẹ̀dẹ̀ mú ẹ̀sìn ẹ̀ fi da gbogbo nǹkan lójú rú kí ló dé Tinubu ẹ jẹ́ ká lọ ó ti sú wa Nàìjíríà ti sú wa àwọn Nàìjíríà orí burúkú olè lẹ́bí ń jà ẹ jẹ́ ká lọ ó ti tó gẹ́ ẹ ṣe Yorùbá wuyì God bless you. Yes sir, you too, sir. mo like ọ̀wọ̀ tí bàbá yìí sọ mo like ẹ̀ gan tẹ́ bá like ẹ má bá wa appreciate ẹ̀ bá ti sọ̀rọ̀ tẹ́ bá like ọ̀rọ̀ tí àwọn èèyàn bá sọ ẹ má bá wa appreciate ọ̀rọ̀ táwọn èèyàn bá sọ kú iṣẹ́ ló máa ń mórí iṣẹ́ yá ẹ má bá wa appreciate ọ̀rọ̀ táwọn èèyàn bá sọ kú iṣẹ́ òun ló máa ń mórí iṣẹ́ yá bàbá mi máa pè é padà ọmọ kan mo fẹ́ play kíní síwájú díẹ̀ káwọn èèyàn lè bá a rí mi ẹ wo àpólàgì tí wọ́n kó dání ẹ wo gbóngbó ẹ wo gbóngbó ó dé kí la ṣe fún yín kí la rà nígbà yín ẹ̀yin olórí wa ẹ̀yin aṣíwájú wa kí la rà nígbà yín ẹ wo pọ́npọ́ ẹ̀wàdà àwọn ọlọ́pàá wọn tó wá tẹ̀lé wọn ojú àwọn ọlọ́pàá ni wọ́n ń pa àwọn èèyàn kí la rà lọ́wọ́ yín kí la ṣe fún yín kí la rà nígbà yín ebi tu àwọn tó wà ń lépa àwọn táwa lẹ́yìn òdi àríbi dúró sí wọ́n lé wa kí nílèkulè ẹnìkan ní wọ́n ti ń lé àwọn náà ní China wọ́n náà ti ń lé wọn ní India àwọn India náà ń lé wa India àwọn India sí finish Ọlọ́run á béèrè lọ́wọ́ yín o gbogbo àwọn tó pa náà máa béèrè ìjẹ́wọ́ lọ́wọ́ yín Tinubu ẹ lọ kọ́ àwọn tó kù ní school ní South Africa ẹ bá mi hashtag Tinubu mi tí èèyàn kọ́kọ́ mi hashtag Tinubu ẹ bá mi hashtag Tinubu ẹ lọ kọ́ àwọn tó ń pa kúrò ní South Africa àfọlọ́wọ́ bá bẹ̀yìn ni ẹ bá gbóhùn sókè sà. Hello ayé làgbé. ẹ sà bàbá mi ẹ̀ ní dààmú. lágbára Ọlọ́run á wà pẹ̀lú ẹ kò ní fi ẹ sílẹ̀. àṣẹ. àtiwọ́ àtìdílé ẹ Ọlọ́run á dé yín mọ́. àṣẹ. Nọ́mbà 1 ọ̀rọ̀ tèmi kọ́kọ́ fẹ́ sọ kò ní wípé ó máa rí bẹ́ẹ̀ ní South Africa. TikTok ẹ power tap tẹ́bà power tap mo ní lè gbé yín wọlé mo fọlọ́run bá bẹ̀ yín mo fọlọ́run bẹ̀ yín ni. ńgbà tán rí wípé ẹ má bínú fẹ́ wá gbé yín wọlé kó máa drop. wọ́n rí i pé àwọn kan pa wá níbí àwọn tán dẹ̀ ń pa wá ìwọ̀n kì í travel àwọn ọmọ wa náà wà ń bẹ̀. wọ́n ní go and fix your country ẹ̀yin olórí burúkú ẹ wá mú gbogbo ẹ̀ ń kówó ná. àwọn tí wọ́n pa wá yìí wọ́n ti lọ torí àwọn wọ̀nyẹn wọn kì í ṣiṣẹ́ wọ́n dẹ̀ ti fún wọn ní nǹkan pé ó yá ẹ lé wọn padà sílé. nǹkan tèmi kàn máa rọ Tinubu ni pé ó jọ kó torí ọlọ́ kó lọ kó wọn padà wá sílé. nǹkan nìyẹn Ìgbò ló wá fún wọn láàyè nǹkan tán ṣe yìí torí látìgbà tán ti ní Ìgbò jọba ni wàhálà yìí ti bẹ̀rẹ̀. bó tẹ̀ jẹ́ pé wọ́n ti ń fà á bọ̀ tẹ́lẹ̀ àmọ́ ọ̀rọ̀ ọlọ́pàá dé yẹn òun ló túbọ̀ wá dá wàhálà lẹ̀ báyìí. tábàdẹ̀ ní ká wo àwọn tó wà bẹ́ẹ̀ Ìgbò mélòó ló wà bẹ́ẹ̀ Ìgbò àti Yorùbá náà ló wà bẹ́ẹ̀. Yorùbá ló pọ̀ jù 90%. kí wọ́n á kó gbogbo wọn lẹ̀ sí Yorùbá ló pọ̀ jù bẹ́ẹ̀. àwọn òde ẹ̀dá kan mọ̀ Nàìjíríà láìsí Nàìjíríà. ìkànnì yẹn èmi á rọ Tinubu kó jọ kó lọ bá kó wọn wá kó lọ bá kó gbogbo àwọn ọmọ Nàìjíríà tó wà ńbẹ̀ kí Tinubu kó wá jọ kó torí Ọlọ́run kó jẹ́ ká máa lọ kó fún wa láàyè kó ní kálukú máa lọ tábàdá wà láàyè ara wa àmọ́ bá ṣe máa ṣèlú ara wa oko ilẹ̀ wà ńlẹ̀ tá a lè fi dáko Fúlàní ò jà lè wọ̀pọ̀ mọ́ wọ́n fi bí ń pa wá eléyìí tí ó ti lágbára jù. ó lágbára. tí ó dé ètò èrò bá jẹ́ pé ìjọba tí ò dáa náà ni
nǹkan tó ń ṣe fún wa lọ́hùn yẹn náà ń sìn ṣé bá ọmọ náà wọn náà wà ń bí. ọmọ wọn mélòó ló wà ń bí sà ọmọ wọn mélòó ló wà ń bí. òṣè gbọ́n ọmọ wọn ò tiẹ̀ sí bí kọ́ńpìnì wọn wà ń bí àwọn ló ní MTN àwọn ló ní DP àbí kí náà pè àwọn náà ní GoTV kọ́ mú gbogbo ilé iṣẹ́ wọn kan sún bíbà yìí. táàsì táwọn ìjọba yín ń gbà wọn máa lọ kọ́ àmì síbẹ̀ ni wọn ní jẹ́ kẹ́ fọwọ́ kàn ìjọba Nàìjíríà tó lè fi ẹ̀mí Nàìjíríà sílẹ̀ fún màálù. ara nǹkan tí mò ń sọ náà nìyẹn ìkànnì iṣẹ́ wá rí gbogbo ìtàn ṣe yẹn ó ṣe ń bọ̀ wá jíjẹ o. agbára Ọlọ́run torí ní ọ̀dọ̀ wọn tán. Hello. À ń gbọ́ yín sà network yín yẹn tí wàá kọ́ máa kọ́ ni. Nẹ́tíwọ̀kì ni nígbà tó bá lé àwọn àlejò kó lọ́dọ̀ wọn tán máa padà wá jìyà tí báwọn àlejò yẹn ló ń ṣiṣẹ́ fún wọn ṣáwọn tán kì í ṣiṣẹ́ tán kì í ṣe ìyà tí òyìnbó fi jẹ wọ́n kù tó jẹ́ pé Nàìjíríà tán wá gbógun tìlé ní òun ló gbà wọ́n sílẹ̀ nígbà yẹn wọ́n ṣe padà bọ̀ wá jẹ́ ìtókù wọ́n padà bọ̀ wá jẹ́ ìtókù ṣé wàá rí tọ̀rọ̀ àwọn aláfa ẹ jẹ́ ká fi tàwọn wọ̀nyẹn sẹ́gbẹ̀ẹ́ kan náà kí àkọ́kọ́ wá bí ọ̀rọ̀ Yorùbá wa yìí ìlú wa bó ṣe máa dúró. That is we should be getting ready. a máa kó gbogbo papọ̀ ní bàbá mi because 2027 ní sí àwọn Fúlàní yẹn wọ́n ti mí ilẹ̀ pé Tinubu ò ní wọlé Tinubu náà dẹ̀ ní gbà tó bá wá di wọ́wọ́ sí wọ́wọ́ kó má yẹ pé àwọn wèrè tó wà nínú ilé àwọn ànábì ní kápá inú máa pàwọ́ ọmọ Yorùbá torí àwọn Fúlàní. ṣẹ́rí nǹkan tèmi ṣe sọ bẹ́ẹ̀ rẹ̀ ẹ̀sìn kò sí ilé kankan nílẹ̀ Yorùbá yìí tán máa wọ̀ tán ní bá mùsùlùmí tán ní bá kìrìsìtẹ́nì. níbi tá a bá dé bàbá mi ẹ̀gbọ́n lè máa pa àbúrò níbi tí wọ́n ti brainwash àwọn èèyàn dé pé ọ̀ṣẹ̀ṣẹ̀ láàmù. bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ ẹ̀ ń sọ náà òdodo ọ̀rọ̀ lẹ́ ń sọ èmi gbọ́ ìwàásù kan jọ kan tíyẹn ní bàbá ẹ̀ tó bá ṣe kínní tí wò bá ti ṣe ògbúdọ̀ kí bàbá ẹ̀ mọ́ ògbúdọ̀ bá ṣe mọ́ ṣẹ́ni tí ọmọ tán ní kó má kí bàbá mọ́ tí ó máa kí ẹ̀gbọ́n tó máa kí àbúrò tí ò ṣe ìlànà tiẹ̀ wọ́n ti pín wá yẹ́lẹyẹ̀lẹ àfikún lọ́run kó gbà wá mú dẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ MS bàbá gbogbo ìgbà ni máa wo program ẹ̀ tí bá ti kó lórí program ẹ̀ sí orí program ẹ̀ máa bọ́ sí ìgbà míì ó máa tó wà ní tó sùn lọ torí program ẹ̀ ìgbà míì ló wà ó mi lọ mi lè mọ̀ ìgbà tí mo sùn sọ̀rọ̀ mi yé ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tán ti ń wá tán sọ pé àwọn òṣèṣin orí gbogbo ẹ̀ mọ́ kò yé àwọn tẹ́lẹ̀ ni àwọn ò mọ̀ òye ti ń yé àwọn kan èmi tó bá máa tó ọdún bíi 2 sí 3 síbi táwa yìí nílẹ̀ Yorùbá yìí mùsùlùmí máa dínkù rẹpẹtẹ. ẹ ṣe bàbá mi ká tún gbé kọlẹ lómi ẹ ṣe gan. kó tó bọ́ sọ́jà kó máa já tí Tinubu bá ní nǹkan ṣe ní gbàrà tó débẹ̀ ọdún kìíní ọdún kejì tó débẹ̀ ló yẹ ká ti máa rí yàtọ̀ ṣùgbọ́n la irọ́ náà ni báwọn aláìlérò kan wá ní kíní kan tó bá kúrò ń bẹ̀ tán ìgbà yẹn la máa lè sọ pé àwa Yorùbá nígbà tí kò sí ń bẹ̀ tí Buhari wà ń bẹ̀ tó ń pa wá tó ń ṣe gbogbo ẹ̀ tó ń fẹ́ gbẹ̀mí olóyè Ìgbòho kí ni Tinubu rí sọ kò rí nǹkan kan sọ ibẹ̀ tó wà ń ṣe kí ló fẹ́ ṣe kò sí nǹkan tó fẹ́ ṣe. bàbá wa ẹ bá wa bá Tinubu sọ̀rọ̀ kó lọ kó àwọn ọmọ tó wà ní South Africa wálé kó lọ bá wa kó wọn kó tó pa wọ́n tán. Yorùbá wù mí rò bóyá láwọn fídíò sì yẹn sà ṣe láwọn fídíò yẹn mo ń bèrè lọ́wọ́ yín sà ẹ láwọn fídíò yẹn ẹ bí wọ́n ṣe ń fọ́ obìnrin wọ́n ya aṣọ ọmọ lọ́rùn báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ ọyún ẹ̀ wọ́n ń tẹ ọyún ẹ̀ báyìí wọ́n nà wọ́n lè tún tẹ lọ́yún. ó dákẹ́ fẹ́m kò sọ nǹkan kan nígbà tó lọ sí ibo ló lọ ń gbà yẹn nígbà tó lọ sí Jos kí ló sọ pé ó ní it will never happen again lẹ́yìn tó kúrò ń bẹ̀ ó happen àbí kò happen. ìjọ kẹta ló happen again. ìjọ kẹta ó tún happen ó dẹ̀ sọ pé it will never happen again ó lọ bẹ̀ kò bọ́lẹ̀ ó lọ sínú airport ó ń dóde ọ̀run ẹ wá ní kó lọ kó àwọn tó wà ní South Africa ẹni tó bá léèyàn tó bá lẹ́bí South Africa ni kó má ṣàfihàn Yorùbáwùyí Tinubu ò lẹ́nì kankan lọ kó ní South Africa ẹni tó bá léèyàn bẹ́ẹ̀ ni kó má ṣàfihàn
gbogbo ọ̀nà tó bá mọ̀ tó fi lè assist àwọn èèyàn wọn èyí tó máa lọ Ghana èyí tó máa lọ sí Sierra Leone tó máa padà Tinubu ò lẹ́nì kankan lọ kó òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ̀hún nígbà tẹ́yìn àwọn àlẹ́ tí wọ́n ń pa wọ́n nulẹ̀ níbi tó ti jẹ president tó ń pa wọ́n nulẹ̀ tó bá yẹ pé wọ́n fẹ́ gbàjọba ní South Africa sì ẹ̀rí Tinubu tó máa kó sójà lọ́bẹ̀. ẹ̀rẹ̀ ẹ̀yọ̀kan yẹn sọ. ìyá mi tó bá fẹ́ gbàjọba ń sìn ẹ́ mọ̀ pé Nàìjíríà ní fighter jet wọ́n ní military wọ́n ní gbogbo ẹ̀ ó máa kóyàn lọ́bẹ̀ tó bá fẹ́ gbàjọba ní Ghana sìn ẹ̀ rí pé ó máa kóyàn lọ́bẹ̀ kò ní nǹkan kan ṣe Ọlọ́run ni kó ṣàánú wa Ọlọ́run ni kó ṣàánú wa mo tún fẹ́ lọ opportunity Yorùbá wí ẹ bá wa sọ fún Ìgbòho kó kíyè sára pẹ̀lú ọ̀rọ̀ wọn tí wọ́n tó ń ṣẹ́gun fún èèyàn ṣẹ́gun fún lágbájá ṣẹ́gun fún tàmẹ̀dù yìí kó wà ojú lalákan fi ń ṣọ́rí òyá mi ojú lalákan fi ń ṣọ́rí àwọn tí wọ́n léèyàn ní South Africa Ọlọ́run á forí àbílẹ̀ Ọlọ́run á kó sí wọn lọ́kàn wọn á lọ kó àwọn èèyàn wọn kúrò bẹ́ẹ̀ wọ́n bá ń retí ìjọba Tinubu pé ó fẹ́ lọ bá wọn kóyàn kúrò tata àbá àpariwo dọ́là Yorùbá ẹ ti bí ìṣáná kíyèsí ogun ó lọ sí jọ́sí ó ní it will never happen again ìjọ kẹta kọ́ ni wọ́n ti tó sọ̀rọ̀ mọ́ láti jọ yẹn kó sọ̀rọ̀ mọ́. ẹ ṣeun gan sa provost mute bá mi Ọlọ́run á ṣàánú wa àní kú sínú ogun wọn. ẹ ṣeun gan ẹ̀yin èèyàn sọ ẹ believe pé Tinubu ẹyẹ kájọ sọ ṣé Tinubu máa lè lọ kọ́ àwọn èèyàn ní South Africa bí kò ní lọ kọ́ àwọn èèyàn gẹ́gẹ́ bí bàbá wa yìí ṣe sọ Tinubu please. ẹ ṣe Yorùbáwùyí ẹ kú ètò. ẹ ṣeun sọ. Ọlọ́run á fún yín ní ọgbọ́n àti ìmọ̀. Number one ẹ jẹ́ bẹ̀rẹ̀ lórí South Africa ìyá mi tá a bá dúró pé Tinubu máa kó èèyàn kan South Africa tí Jésù olùgbàlà bá máa pẹ́ àádúró pẹ́. Tinubu ò tí ì ṣe ní tó wà nílé ẹni kó lọ kó èèyàn South Africa ṣọlọ mi ti yé yín Tinubu ò ràn anybody. Tinubu àti Ramaphosa wọ́n jọ ń sọ̀rọ̀ ni. Ìyẹn president South Africa. President South Africa kò lè pé kó sọ pé àwọn ọmọ ẹ̀ ń pa àwọn ọmọ mi. South Africa tẹ́ ẹ rí lè ní ìyàwó alájẹ́ tán débi tán dé owó wa ẹ lọ fast check ẹ lọ wo trillion kan tó gba independence wọ́n ń pa wá bí ẹni ń pẹran lé ní. 3 weeks ago tí n bá ń sọ̀rọ̀ bóyá 4 weeks ago ní Tinubu yìí mọ́ni olórí burúkú yìí ìgbọ̀n ló tún sọ pé òun fẹ́ kí South Africa tó wá máa train ní Nigerian soldier ẹ fast check ẹ lórí kìíní ẹ̀yìn náà ẹ máa ń fast check. ṣẹ́ni Nigerian citizen ò jọ Tinubu lójú ẹ gbàgbé ìyá mi gẹ́gẹ́ bí bọ́dà mi yẹn ṣe sọ wọn ò ní sọ̀rọ̀ tán ìwọ tó bá ní fámìlì ẹ sọ fún pé tígi bá ti dá ẹyẹ gbọ́dọ̀ fò tètè kúrò because àwọn ará bí ṣe rí nǹkan tó ń ṣe international community ń rí o wọ́n ní president nílùú yẹn o kò sẹ́ni tán arrest o. aláwọn ọlọ́pàá wọn wọ́n sọ orí YouTube mo ń play lórí YouTube yìí sẹ́ àwọn ọlọ́pàá wọn tó tẹ̀lé wọn. wọ́n náà rányàn. wọ́n mú woman tiẹ̀ gẹ́ẹ̀kọ́ woman ni wọ́n mú sáàárín báwọn kan ṣe ń tọ́ ọ̀bọ̀ lábẹ́ làwọn kan ń tẹ̀ lọ́mú làwọn kan wá ń fọ́ gímọ lórí. ní ìlú ibi kan wà. àwọn ọlọ́pàá wọn dẹ̀ wá ń bẹ̀ wọ́n tọ́ ọ̀bọ̀ lábẹ́ wọ́n ń tẹ̀ lọ́mú wọ́n ń fọ́ gímọ lórí. ibi kan wà tá pẹ̀lú ọ̀nà rí àní ọ̀rá ní àní South Africa yìí wọn ò lè débẹ̀ o ìbólúwà bẹ́ẹ̀ wọn ò lè débẹ̀ láíláí ṣé tá a bá dúró de Tinubu lérí ọ̀rọ̀ yìí ẹ gbàgbé ìyá mi tí mo ti sọ láti bẹ̀rẹ̀ àwọn kan dẹ̀ máa ń àtàkì mi Tinubu ò wá ẹ̀pà wa mọ Yorùbá ẹ má jẹ́ àtànra wa Tinubu kàn wá fi orúkọ ẹ̀ sí Guinness Book of Record máa mi ẹ lọ kọ déètì ṣẹ́rí ẹ̀mí wa máa gùn ẹ̀mí yìí náà máa gùn a máa padà wá sórí. ṣé kí wọ́n pa Yorùbá tán báyìí ni wọ́n ń pa wá nílé wọ́n ń pa wá lẹ́yìn òdì. provost ẹ̀dẹ̀ sọ̀rọ̀ yìí o ẹ sọ pé provost ẹ̀dẹ̀ sọ̀rọ̀ yìí o ṣọ́rọ̀ ti ẹ̀yìn ẹ gbọ́rọ̀ tí bọ́dà mi tán sọ̀rọ̀ sí i mà ẹ dín kan mú ó ní nígbà tó wà ńbẹ̀ láti odidi ọdún 3 àbọ̀ kò ṣe nǹkan kan fún wa ó wá di pé ó fẹ́ lọ lẹ́ẹ̀kejì náà fẹ́ fàájọ́ wa Yorùbáwùyí ẹ̀mí yín àgùn kẹ́ni mo máa ń sọ kinní kan tọ́wọ́n tó fẹ́ wọlé mo ní orí ètò yìí a lè máa fà á fúnra wa lẹ́kọ̀ọ̀kan o AIT tiwa lélẹ̀ Arise News tiwa Daniels News tiwa lélẹ̀
CNN ti wà nílé ibi tá ti dìbò. Ẹ pàtẹ́wọ́ fún Yorùbáwùyí platform, ẹ pàtẹ́wọ́ fún platform Yorùbáwùyí. Yorùbáwùyí wọn ò lè pè mí àti ká wá sórí NTA. Láíláí. So CNN ti wà nílé a máa sọ ọ̀rọ̀ ẹ lọ kọ́lẹ̀. Ṣé àwọn akọ́mọ sọ pé mo lè mi ò ṣe olóṣèlú? Ṣùgbọ́n bó ṣe ń pa àwọn ènìyàn yìí bí tẹ fẹ́ sọ ti Nàìjíríà mọ́ ti South Africa yẹn ẹ jọ ẹ̀yin tẹ bá ń gbọ́ wa ẹ sọ fún Please help. ẹ mú wọn ẹ wùgbà tó ṣẹlẹ̀ nígbà kìíní àná máàní ló lọbẹ̀ máàní tó ní APC. Tó ní APC. Òun ló gbé kí lọ́bẹ̀ alẹ́ ní oyè mà. Ẹ bá wa hashtag APC airline ni o. Alẹ́ ní oyè mà. Ẹ bá wa hashtag ẹ̀. Ẹ bá wa hashtag àwọn Davido. Gbogbo àwọn tó lówó kọ́ńjọ kan ṣàánú kó bá wa káwọn èèyàn wá wọ́n kó tó pa wọ́n tán o. Gbogbo àwọn olówó wa wà bẹ́ẹ̀ nígbà tí wọ́n bẹ̀ sí pa wọ́n látàkùn àgbà. Mo lọ Tẹ́dọ̀lá wà, mo ní Adélékè wà. Alẹ́ ní oyè mà. Ọmọ Igbo. Ó gbé APC lọ, kò mọ̀ bóyá ọmọ Igbo kò mọ̀ bóyá ọmọ Yorùbá ó kó everybody wálé láì gba ṣíṣì. Ó mà dàbí àná. Ẹ jẹ́ ká táàgì máa yẹn kó jọ kó tún ṣe lè fún wọn. Ó lọ sí Somalia. Gbogbo ibi tí wọ́n bá ti ń gba egbò ti China ń gbà yẹn gbà tí ọ̀rọ̀ kìíní yẹn ṣẹlẹ̀ China ṣẹṣẹ SARS àbí kí wọ́n ti ń pè tó ń pààyàn yẹn. Wọ́n ní ló gbé oríṣiríṣi ibi tí wọ́n bá ti ń jẹ Nàìjíríà ní APC yẹn ló máa ń lọ sí everywhere. Ẹ bá wa hashtag APC o. Wọ́n ní Yorùbáwùyí the award winner, the award 2026. àwọn èèyàn mọ̀ pé orí ètò ìlà wa ti lè a máa ń tẹ̀ síra wa lójú lẹ́kọ̀ọ́ yẹn máa ń wáyé bọ̀tá bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ ẹ máa bọ̀ níbí. Lórí ètò Yorùbáwùyí ẹ ṣé gan. Wọ́n ti ní àwa ni award winner, wọ́n dẹ̀ ti fún wa ní fìlà àti irun mú. Ẹ ṣé authentic, thank you for the gift sir, God bless you sir. Ẹ bá wa gbẹ́nu sí máìkì o. Ẹ káalẹ́ màámi. Ẹ kú dédé àsìkò yìí. Màámi dáadáa, màámi Yorùbáwùyí ìyá tiwa kò ní bàjẹ́ lágbára náà kò ní rẹ̀yìn. Wọn kì í bọ̀kùnrin yẹn lórí ìtẹ́ àti ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín kò sí ìtọ́ wa ṣòkùn ní gbogbo wa. Kókó báyìí lára ọ̀tá le. Ọfà yóò ní báyìí kò ní bá wa náà kò ní bá ọmọ wa lágbára lọ́wọ́. Ẹni bá dẹ̀ wá ní ẹ má dé òun lẹ ò ní dé bá lágbára lọ́wọ́ ọba abárí yín dalẹ́ ni. Ìgbà tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bá máa dé lágbára lọ́wọ́ bá wọn ní fẹ́nikẹ́ni ṣàwátì ní gbogbo wa. Ṣé rí nípa ti ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní South Africa ṣe rí ojúgbà mi tì nọba àwọn fáwọn olórí wa Nàìjíríà, olórí burúkú, olórí jákujàku, àwọn olórí òfò làwọn olórí ta ní Nàìjíríà. Ṣe rí wọ́n ti bàálù yẹn jẹ́ débi pé kò síbi tí Nàìjíríà bá dé lónìí kò sẹ́ni tó fẹ́ gbókọ Nàìjíríà tán fi ibẹ̀ lè má tún mọ̀ pé ayé ti kọ orúkọ Nàìjíríà wọ́n ti kọ́ tì, ayé ti padà, Ọlọ́run bá ti fàwé Nàìjíríà wọ́n ti fà ya. Ṣùgbọ́n kọ́ wá fi ẹ̀mí àwọn èèyàn gbogbo ìlú tá a bá ń lọ nísìnyí, gbogbo ìlú tá a ń lọ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ South Africa nísìn, àwọn olórí wa rí o, wọn ò ní sọ pé wọn ò rí o, kò sínú tó máa jáde tí wọn kì í rí o, ṣùgbọ́n torí pé kò sí kì í ṣọmọ tí wọn lọ ń pa, ṣùgbọ́n ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tèrutòru, ọmọ tí wọ́n pa kì í ṣọmọ gọ́vnà ló ń pa, kì í ṣọmọ sẹ́nétọ̀ ló ń pa, kì í ṣọmọ House of Assembly ló ń pa. Ìdí nìyẹn tí ò ṣe kí ń kàn wọ́n. Ṣẹlẹ̀ láwọn èèyàn wa náà Nàìjíríà, ṣẹlẹ̀ àwọn arébi pa tó ń gbowó lọ́wọ́ olóṣèlú náà Nàìjíríà, àwọn ló ń kó wa sí Họ́wọ́wì náà. Àwọn ni òṣèlú ti dé ẹtẹ lórí ibùkún wọn ti ń faṣọ mọ́rùn, wọ́n ti ń gba aṣọ, wọ́n ti ń gbowó lọ́wọ́ wọn. Ìdí nìyẹn tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa wọn ò ní dìde sí wa. Wọ́n máa pín ẹ̀rọ ìdọ̀gì lé wọn lọ́wọ́, wọ́n á ṣe ẹ̀páwà gbèrè lé wọn lọ́wọ́ lásìkò ìsìn, wọ́n á máa pariwo lágbájá ìwọ ló kàn, lágbájá ìwọ ló kàn. Àwọn tó fẹ́ kàn yẹn náà tó bá débẹ̀ tán nìsín wọn ò ní rí tẹ̀yàrá ìlú wọn ò ní rí sí ń rò. Tó bá bẹ̀ sí ń pa wọ́n tó ń jí wa gbé tó ń ṣe kiri, a máa pariwo pé kán wá gbà wá, kán wá gbà wá, kán wá gbà wá. Ẹ ṣe ẹ̀sẹ̀ kí wọ́n ṣe wá gbà wá. Nígbà tábà gan tá a fi mọ̀ ṣọ̀kan, àwọn olórí tí wọ́n ń fún gímú alọ́run tó ń mókù sí wa lọ́rùn, tí wọ́n máa tún padà dé tó máa gbó dé, tá a máa tún bọ́ síta tá a máa tún tẹ̀lé wọn lọ. Ìdí nìyẹn tí wọn ò ṣe ní ṣe kankan fún wa. Bí ọ̀rọ̀ yín ẹni wọn ò lè wọná, and which is true, wọn ò lè wọná àlùjọ́nà nílé wọn. Ẹni tí wọ́n bá pa ló máa wọná nítorí pé àwọn alálàájú wálẹ̀
àwọn alání kan máa ṣe wá bí wọ́n ṣe fẹ́ ó di dọ́ta bá padà lẹ́yìn àwọn olórí burúkú yìí láàyè ọba tó nítumọ̀ nílùú yẹn ẹ̀yin tẹ̀lé wá nàìjíríà tẹ́ pé nàìjíríà wọ́n nàìjíríà ni ẹni tó bá ti ń jó orúkọ wọ́n nàìjíríà ẹ̀gbọ́n orúkọ tó ń sọ ni ọmọ nàìjíríà ojoojúmọ́ nàìjíríà orúkọ burúkú ni nàìjíríà ìyá ni ó ní mí létí yorùbá tí ò bá ní mí létí ìgbò tí ò ní mí létí haúsá àti fúlàní ó ní mí létí yorùbá ìyá ló ń pè ní nàìjíríà ìyá ni fún yàn lórí àwọn olórí burúkú yẹn àwọn olórí ẹrú so wọn ò lè dá sí ọ̀rọ̀ wa gbogbo àgbáyé ibi tó ti pamọ́ yorùbá tẹ́ bá lọ sí UK tó bá pamọ́ yorùbá bẹ ẹ ní olórí wa kan sọ̀rọ̀ tẹ́ bá lọ sí Canada gbogbo nǹkan tó dẹ̀ fi ń sọ̀rọ̀ tó jẹ́ pé tí gbogbo àgbáyé fi ń sọ̀rọ̀ nàìjíríà ní gbogbo ẹ̀ wà wọ́n máa wá sọ́dọ̀ àwọn máa kó ọ̀rọ̀ wa àwọn ọmọ wa tó bá pè pé kán wá ṣiṣẹ́ náà tó bá lọ bẹ̀ wọ́n máa pa wọ́n ẹ̀yin tẹ́ ẹjọ́ lórí ẹ̀ ní sọ̀rọ̀ nígbà tó mọ̀ pé nílùú wa gan Boko Haram gan ní ẹ̀yìn lídà wa ní nàìjíríà so tó bá ń parí kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ó tọ̀ pé ẹ̀yìn lídà gan nàìjíríà gan Boko Haram ni wọ́n terrorist ni wọ́n àwọn gan ló ń parí àwọn gan lórí àwọn ajínigbé agbénipa ẹ wò ní ìsìn wọn kó almost 700 àwọn repentant 744 744 ẹni ẹ fẹ́ dà wọ́n sínú sójà ẹni pé Tinubu kan ti bàjẹ́ ni Tinubu gan ayé ti bàjẹ́ ẹ ṣe bàbá wa ayé Tinubu gan ti kàtúndé kọ́ ní Mr. Adéyẹmí ẹ máa gẹ́tẹ̀ ẹ ọ̀ mute ayé Tinubu gan ti tà nígbà tó kó èèyàn bíi 700 Mr. Adéyẹmí ṣe wà ń bẹ̀. torí pé ó fẹ́ ṣe second round ẹ ti mọ̀ pé Tinubu nìkan tó fẹ́ ṣe fáwọn ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ ká lè tanra wa Tinubu torí fábílì ẹ̀ ló ṣe lọ́bẹ̀ yẹn. ẹ bá wa sọ fún àwọn àfáà tán ní ẹni tó bá ti bú Muhammadu ilẹ̀ Yorùbá pé ilẹ̀ Haúsá wọn máa ń pa wọ́n ni wípé ọmọ El-Rufai ti bú Muhammadu o. Màámi mo ti sẹ́ndì program kan sí lálẹ́ yìí níjọ́ tẹ bá ti dá ìkẹ́ pílẹ̀ ẹ̀ fa nǹkan táwọn èèyàn sọ nípa àwọn àfáà yẹn nílẹ̀ Yorùbá wọ́n ti fà á jágan fún wọn tẹ bá gbọ́ téèyàn kan bá kọ̀ bẹ̀ lọ sílé kí ó Nàìjíríà ní sílẹ̀ Yorùbá nìsín olórí burúkú lolúwa ẹ̀. ẹni tẹ sẹ́ndì sí mi ètò láyé àáfàá wa ni kódà ó nílé kéwú bẹ̀t nísìn ó wá ń tú gbogbo everything síta ẹ lọ fọ́lọ̀ ètò láyé lórí TikTok. nítorí pé òótọ́ ni máa yẹn sọ nígbà tẹ ẹ wo nísìn wọ́n pa wọ́n lẹ̀ Yorùbá nísìn gbogbo àwọn àfáà tó wà lẹ̀ Yorùbá yahoo ni gbogbo wọn mo fi Ọlọ́run tó lẹ̀ mí ìbúra. bàbá wa Mr. Adéyẹmí tẹ̀ wá sí ń bẹ̀ ìyá wa yèyé ẹ wọ̀ mute torí pé kò sáà Mr. Adéyẹmí ó dàbọ̀. gbogbo wọn yahoo ni gbogbo wọn nígbà tí wọ́n mú ilẹ̀ Yorùbá tí wọ́n pààyàn ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ní pẹran tẹ́yìn tẹ́ sọ pé ilẹ̀ yìí jẹ́ ẹ̀yin lòdìṣẹ́ Ọlọ́run ó dà bàbá wa ẹ jẹ́ ká tẹ́ẹ̀sì tó lè tọ́ de ẹ jẹ́ àgbẹ̀ kọ́lẹ̀ lómi ẹgbẹ́ kọ́lẹ̀ mi kò sí wàhálà màmí. yèyé ẹgbọ́n sókè ẹ bí lásìkò yìí yes ma. àwọn Yíbò ṣe mọ̀ pé àwọn ló kọ́ sí problem South Africa yẹn ó ti ṣẹlẹ̀ bóyá bíi 1.5 months ago tí mo ti rí gbogbo kíní tó happen yẹn nígbà yẹn lọ́dọ̀ Awíkòkò táwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń pè tí wọ́n ń ṣàlàyé nǹkan tó happen àwọn ọmọ Yorùbá wípé àwọn Yíbò ló kọ́ sí problem yẹn tí wọ́n lọ sọ pé àwọn fẹ́ jẹ ọba ṣé àwọn pípù yìí gan wọn lórí tí wọ́n ń rò ní tó jẹ́ wípé tó má ti délùú onílùú kí wọ́n ṣàfẹ́ gbàbẹ̀ ṣá ni àwọn non disgrace ìyàwó Nàìjíríà àwọn pípù yìí wọ́n dẹ̀ mọ̀ pé ẹlẹ́yẹ̀mẹ̀yẹ ni wá wọn ò mọ̀ yàtọ̀ nípa Yorùbá àti Yíbò bóyá nísìnyí náà wọn South Africa ẹ ṣe máa mọ̀ nísìnyí pé we are different Yíbò ọ̀tọ̀ Yorùbá ọ̀tọ̀ èmi náà ní ọmọ ẹ̀gbọ́n mi náà tó ń gbé ní South Africa so ibẹ̀ yẹn gan mi tẹ́ mọ́ kọ́ táwọn èèyàn wá lọ síbẹ̀ kò síṣẹ́ kò sí kankan ọmọ ẹ̀gbọ́n mi gan tó wà bẹ́ẹ̀ she's a graduate she's an accountant bàbá ló lọ ń ṣe lọ́hùn wọ́n ní ó lọ South Africa ó lọ ṣe bàbá kí ló wá lọ síbẹ̀. accountant ń ṣe bàbá. wọ́n ní kí ló rán wọn lọ ṣe bàbá ẹ̀ ò lè rán ẹ lọ sí UK kó rán ẹ wá sí America or Canada tó wá gbé ẹ gba South Africa lọ ó nítorí pé ọmọ ọ̀rẹ́ dáàdì ń gbé ń bẹ̀. bí wọ́n ti try UK títí tí wọn ò fún. wọn ò try nowhere wọn ò try nowhere. ó máa ṣàlàyé fún mi náà pé ibẹ̀ yẹn kò rọgbọ Canada lèmi wà náà pé kò rọgbọ wọ́n yìí fún mi sọ pé kó padà sílé tó bá mọ̀ pé kò rọgbọ àbí ewu làbọ̀rọ̀ jókòó síbẹ̀ for over 25 years tó máa sọ pé ibẹ̀ yẹn ò rọgbọ. accountant ń ṣe bàbá ayé yín bàjẹ́ láà. ní àmì mo ní
ẹ̀yin olórí Nàìjíríà ayé tí yín fọ́lá bí àṣàwórì ayé yín tẹ̀yà. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀wọ̀n ọmọ ibẹ̀ kò dẹ̀ síṣẹ́, wọn ò níṣẹ́ kankan tó lè ṣe tó bá ti tajà, o lè survive, kò síṣẹ́. Wọ́n ti wá fún àwọn èèyàn, wọ́n máa deport àwọn èèyàn, kan deport wọn, kan yé lù wọn pa. Àwọn pípọ̀ yẹn ò gbàgbọ́, olórí burúkú ni wọ́n burú, wọn ò kí ẹ̀. Èyí tẹ́ sọ pé wọ́n fọwọ́ tẹ ọmọbìnrin kan lọ́yọ̀, àwọn ọlọ́pàá wọn máa wò báyìí ni. Wọn ò ní ṣe nǹkan. Ó dà pé ẹ wá sórí YouTube kẹ́ wá wò, à ń play lórí YouTube. Àwọn ọlọ́pàá tẹ̀lé wọn. Wọ́n ṣe ń ṣe nìyẹn nígbà tí ọ̀dà wọn tí wọ́n lọ ń lùtù gbogbo store àwọn èèyàn tí wọ́n máa kó gbogbo. Àìmọye store tó ti lùtù láti last week náà ti ń lùtù àwọn stores. Bí àwọn ọlọ́pàá wọn ṣe máa wò léléyìí, wọ́n ṣe máa wo àwọn èèyàn lè wò wọ́n ní ìtúwọ̀n ní ṣẹ́rìtì. Màámi ọ̀rọ̀ tí Ibo tẹ̀ sọ wípé bí àtòrí àwọn Ibo ṣẹ́gẹ́ tó kọ́ níkà tó ṣe kàìkà ló ń fún ara rẹ̀. Kí ló ń lọ ìjọba nílò fún? Tí Ibo kan bá fẹ́ jọba ní ìlú wọn, to me o mi mọ̀ tó bá sọ̀rọ̀ mi bá mú yẹ̀sì o nísìnyí Amẹ́ríkà tàwa yìí àìmọye àwọn tí wọ́n jẹ ọba ẹlòmíì tí ọba ò tọ́ sí l'Amẹ́ríkà yìí ó jẹ ọba bẹ́ẹ̀ kábíyèsí láàárọ̀ ẹ máa bá kábíyèsí pàdé nínú tírẹ́ẹ̀nì tó máa pọn báàgì sẹ́yìn ẹjọ́ lọ ṣe shift ni wọn wá bí kábíyèsí kan rí l'Amẹ́ríkà nísìn kò ní àmọ́ ti jẹ kábíyèsí o mo fẹ́ máa pàṣẹ ẹni tó fẹ́ pàṣẹ fún yẹn wọ́n á bèrè bí àwọn olùsọ mọ́gẹ́jì ilé ẹ̀ fún àbí wọ́n ló ń san bills ẹ̀ èèyàn lè nílùú onílù tó bá jọba ó lè jọba lọ́mọ ìlú lórí ọba àwọn èèyàn tiẹ̀ ló lè jẹ not Nàìjíríà o pé Nàìjíríà Fúlàní jọba lé Yorùbá lórí Fúlàní ń talẹ̀ ní Nàìjíríà so tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ táwọn bá jẹ́ èèyàn tó dáa ókè wọn láwọn jọba ẹrú máa mọ rẹ̀ lẹ́rú ìwọ̀fà máa mọ rẹ̀ níwọ̀fà ìjòyè ò ní ṣe bí ọba máa bọ̀ fẹ́ tó jù lọ ókè yìí tẹ́jọba yìí ibi tí àyè yín délé léyìí. community àwọn lọ́wọ́ fẹ́ jọba fún. community wọn náà kò sí ìlú tó máa wà tí ò ní lórí bàbá ìyá ọmọ bàbá máa jẹ́ olórí inú ilé yẹn a máa lólórí kan kí ló dé TikTok YouTube kí ló ṣe lórí YouTube ló máa ṣe ara rẹ̀ lórí YouTube alábàámusa yàrá ní kí bá wa tẹ tán pọ̀ pé ẹ tẹ kí bá wa láìkẹ́ ní tẹ̀fẹ́ máa rojọ́ lórí yẹn tó máa ti jábọ́ ọlọ́run àjíwáre lókù bí kò ṣe ń gbẹnu sókè tí mò ń lanú lẹ̀ yẹn ni mi láìkì torí mò ń wò mí wájú mi so gbogbo àwọn kọ́bẹ̀ àwọn South Africa àwọn gómìnà ní kàní àwọn náà ya ìkàní òfin mú anybody l'Amẹ́ríkà tá a wà yìí òfin mú anybody. ẹ̀ṣẹ̀ bí nǹkan tó ṣe ní Ghana náà nìyẹn tí wọ́n fi lé wọn bẹ̀. ok Ghana lé wọn nísìn tí ó sì pé wọ́n ń pa wọ́n ṣé mo dá sí. Yorùbá wí bá mi ẹjọ 1 minute ṣe rí ọ̀rọ̀ South Africa inú mi dùn pẹ̀lú ọgbọ́n tẹ́ sọ kò síbi tí oníkálukú dé I remember mi ò tí ì jọ ìrámì tí mo wà ní Kaduna there's Association of Ondo adẹni president kò sí ẹ̀yà tó máa wà tí wọ́n ń ṣe ní South Africa Ezendigbe one of Indigbo of South Africa Indigbo so ẹ má jẹ́ ká mú ẹlẹ́yàmẹ̀yà sí ní Ghana gbogbo everywhere Yorùbá wà káàkiri adẹ ló lórí nínú UK ní everywhere ọba kan wà bóyá Chicago ní máa yẹn tó máa mo love máa yẹn ó máa ń ṣe ìwé tó ṣe máa ń dán ṣùgbọ́n tẹ bá rí gẹ́gẹ́ bí owó Yorùbá wù í ṣe sọ so ẹ jẹ́ ká gbé ẹlẹ́yàmẹ̀yà sàkó ń ṣe Nàìjíríà nìkan wọ́n ń pa Zimbabwe wọ́n ń pa Liberia everybody as long you are not a South Africa wọ́n làwọn ò fẹ́ it has nothing to do pé Igbo ṣe lè Yorùbá ṣe lè the people are xenophobia wọ́n làwọn ò wáyàn kankan nílùú wọn tẹ bá wo bó ṣe ṣe àwọn ọmọ Somalia yẹn everywhere wọ́n lọ ń dọjọ́ wọn tó ń kẹ́rù wọn ni so it has nothing to do Yorùbá wà ibi tá a bá wà a máa ń lò lórí gbogbo ibi tá a bá wà àwọn kan wicked wọ́n kàn ṣe àṣà àti kò sí bá ṣe lè kéré tó ìgbà kan Ghana wà Nàìjíríà ńgbà yẹn aló lórí Ghana tó jẹ́ Ashanti tó ìyẹn òun sọ̀rọ̀ tó ìyẹn mi ẹ bá wa power tap lórí show yìí. ibi tí mi ò mọ́rọ̀ lọ́lẹ́ẹ̀kan lórí ọ̀rọ̀ àwọn. kí wọ́n ló dé táwọn Ghana ṣe wá lé wọn níjọ́sí kí ló wá ṣẹlẹ̀ táwọn Ghana ṣe lé wọn. ṣé tí wọ́n ṣe lé àwọn Igbo wọ́n Ghana lé wọn ṣé ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín mà ẹ jẹ́ kí n sọ kíní kan
àwọn tí wọ́n jẹ́ olórí tiwa àwọn náà ya olórí burúkú. Yorùbá sọ pé onígbá ló ń pe gbá ẹ lè kú fọ́ kọ́mọ ádámọ̀ tó fi ìkódọ̀tí o. Ẹ jẹ́ ká bára wá aṣọ títọ̀. Onígbà Nàìjíríà wọ́n ti pe gbogbo àwọn ọmọ Nàìjíríà ní èkúfọ́. Ó ní Ghana, South Africa, Somalia wọ́n ṣe rí àwọn ọmọ even the whole world wọ́n rí Nigerians bíi wọ́n rí wa bí ìdọ̀tí wọ́n rí wa bí àkísà èélà ṣe pé ọ̀tọ̀ làkísà kó tó wá jẹ́ àkísà kó tó wá fi ṣe nǹkan oṣù ṣe pé ó ti di ẹ̀gbin méjì gbogbo ara kìkì ẹ̀gbin ni wọ́n rí wa bí àkísà èélà. Àwa tí a lè dúró nílùú wa tí Boko Haram tó ń jí àwọn èèyàn gbé, àwa tí a lówó tó jẹ́ pé àwọn olórí wa tó bá dáhùn lọ síbi kan báyìí comfort bí 40 lè tẹ̀lé wọn tí wọn ò dẹ̀ tún hospital ṣe tí wọn ò kọ́ school fọmọ tálíkà tó máa wá gbé nìkan ráìsì. fún náà instead kí n waste ilẹ̀kẹ̀ dànù ẹ máa ká máa ronú pé Yorùbá lẹ́nìkan èrò ọkàn ènìyàn yàtọ̀ sí ènìyàn alárẹ̀ẹran ó yàtọ̀ pé ó jẹ́ ìran mi èmi ò ń dá ẹjọ́ torí ẹnìkan jẹ́ títí mi gbogbo ẹ̀mí tí ò bá dẹ̀ sódodo ẹ̀ṣẹ̀ ni ṣẹ́rí nǹkan tí ó dẹ̀ ń kó bá wa Yorùbá ni pé alábòsí ló pọ̀ jù nínú wa a dẹ̀ máa ń dá ẹjọ́ nítorí ìfẹ́ tá a ní sí ènìyàn a ní fẹ́ sọ ìwà ìbàjẹ́ tó ń hù a sì ran ènìyàn lọ́wọ́ à ń tún bá yé ènìyàn jẹ́ ni ẹ jẹ́ ká sọ nínú Bíbélì ni ẹ sọ fún ènìyàn búburú pé kò ní dára fún kó má bàa rò pé òun gbọ́n lójú ara ẹ̀ ṣẹ́rí gbogbo àwọn olórí wa táwọn ní Nàìjíríà àti Tinubu kan ni àti Tinubu kan ni Tinubu ò ráyè tẹni kò tiẹ̀ rí tí ọmọ Yorùbá kan. So kí wàá ní solution kí ni solution sir. àwọn tí a bá lè ké pè gẹ́gẹ́ bí àwọn tẹ̀sí mẹ́sàn-án sí àwọn tí ò jẹ́ olórí gan tí ò tiẹ̀ jẹ́ nǹkan kan àwọn yẹn gan wọ́n ní ṣẹ́rí ẹni tí ó ṣe Nàìjíríà ẹni tó ní ìtara tàbí tó ní ìwà ọmọlúwàbí. Èwo la wá rí nínú wọn tó ní tara tó níwọ̀ ọmọlúwàbí báyìí wèrè ní gbogbo àwọn tó wà lórí tó ní nídìí wa. Ọlọ́run nìkan ló kù báyìí tí a lè bẹ̀rù fún ní Nàìjíríà èmi máa ń sọ gbogbo tèmi bá jẹ́ olórí Nàìjíríà tó bá yẹ pé bàbá mi ló jẹ́ nìkan tó wà nínú àwọn tó ń da ìlú èmi mo máa gbé pani kò sí nǹkan tó kàn mí ìlé torí pé wọ́n ló bí mi kó wá máa fi da omi àlàáfíà ogunlọ́gọ̀ ènìyàn kò make sense na kó jẹ́ bàbá tó bí mi ṣẹlẹ̀ tí ó ṣe Nàìjíríà ẹni tí ó jẹ́ ọ̀dájú ènìyàn tí ó jẹ́ pé ó fẹ́ wá sin ìlú ni kò wá jẹ ìlú òun wá sin ìlú ni ó wá fẹ́ fi ẹ̀mí ara ẹ̀ gan lélẹ̀ pé èmi ò fẹ́ ṣe ẹ̀kejì gan fẹ́ ṣe ẹ̀kẹta yìí ṣe nǹkan kan tó bá jọ́dún kan àbóṣù mẹ́fà mo fẹ́ pọ̀ sí gbogbo kíní ìdánù ni ẹni àáfà tó bá ti sọ ìsọkúsọ kan lórí kíní kan ẹgbẹ́ ẹ̀wọ̀n gbére ni pásọ kan sọ kíní kan ẹ̀wọ̀n èèfẹ́ kì í ṣe fẹ́wọ̀n pé ọdún pọ̀ gbogbo àwọn pípò ẹ wo gàdí tí wọ́n ń ṣe campaign náà káwọn àáfà kan àwọn dúpẹ́ muslim ticket mo wọlé tán báyìí máa gbé ẹrù ń lọ sẹ́wọ̀n ni so fẹ́ dàlúrú ni kí ló kàn mí pẹ̀lú ẹ̀sìn mi ò wá sí ẹ̀sìn ní ìjọba mo wá sí gbogbo ìlú ni so Ọlọ́run èmi ò mọ. ọ̀dà ẹ ṣeun gan jẹ́ kí ẹ ṣe gan jọba bàbá wa princess bá wa dá sí ma bàbá mi assist thank you for the super stick àwọn yẹn máa lọ sókè mo dúpẹ́ ẹ ṣe o àwọn yẹn máa lọ sókè ẹ bá wa dá sí wa princess ṣe wà ń bẹ̀. ìyàwó prophetess ẹ má bínú ẹni mo ń pè ní princess ẹ má bínú torí ọlọ́gbọ́n ọkàn mi ti wà divided mo wà lórí iṣẹ́ mi bí n tún àṣẹ o. Ọlọ́run bá kìlú da oru mọ́ wa lórí. àṣẹ. èmi nísìnyí ọmọ òru ni mí òkè ọdẹ nìyá mi nílé ìdí apá ilé mọ́ngòrò nílé bàbá wọn. ṣe rí àwọn ọba wa àwa ni wọ́n lè jẹ́ kí ìran Yorùbá káríra wa gbálẹ̀ lọ́wọ́ àwọn kìnìún burúkú yìí. Àwọn ọba wa gan ti gbàbọdè wọlé fún wa ìgbà tí wọ́n ti ń gbà wọ́n láàyè kan wá mọ́ wa kùsà láàrin ìlú ibi tá a ti bẹ̀rẹ̀ sí ní pírọ́blẹ̀mù nìyẹn ẹni kí ni ìdí kí n ṣe àwò a ṣe family meeting lọ́dún kan ọ̀rọ̀ yẹn wọ́n ti padà ń pè mí sí family meeting mo ní mi wá o mo níṣẹ́ mọ̀ pé mo sọ fún yín ilẹ̀ wa lóòrò nídò a lọ sí ìwúyè oníwọ́ ń gbà yẹn kẹ mọ̀ pé kán tó jẹ olóòrò wọn ò rí oníwọ́ mo wá níhà
wọ́n ní wọ́n ń kó sàkọlẹ̀ wà wọ́n ní kí ni kò sàtẹ̀gbà wọn láàyè kan máa wà yìí mo láwọn fẹ́ sọ lẹ́nu mọ̀ ní ìlú wọn mọ̀ dìlú tẹlòmíì wọ́n ní kò rí bẹ́ẹ̀ kíní kan nǹkan owó yóò lè wọlé wọn mọ̀ fi dìvẹ́lọ́pù ó dáa ìlú tán wá rí dìvẹ́lọ́pù dà báyìí. wọ́n ti fi kùsàgbé fúlàní wọlé àwọn ẹni ibi. àwọn ìka ìwà lọ́wọ́ wọn ṣe rí wọn ní amúkun ẹrù ẹ wọ́ olókèlè ń wò ẹ wọlé ọ̀rọ̀ yìí ti wọ́ wá láti lẹ̀ ó nílùú òní jẹ́ kí ìlú òun bàjẹ́ tí àwọn lọ́balọ́ba tó yẹ pé wọ́n forí kò nílẹ̀ Yorùbá tí wọ́n fìmọ̀ ṣọ̀kan tí wọ́n yé gba owó tí wọ́n gbà owó burúkú tán fún wọn tán gbé mọ́tò fún wọn tí wọ́n wo pé ìlú bàbá àwọn ló jà wọn lógún àti túnṣe sẹ́yìn kan lè gún èèyàn ìlú lè gúnyán fẹ́yàn ṣùgbọ́n dáná fún ìlú fẹ́yàn kan nílùú èpè ìlú dáná fún èèyàn kan só lè jẹ́ tán ni nígbà tó nílùú bá ní tán dé Òṣogbo ó tán bá lọ́ṣogbo náà bá Kwara ó tán bá Kwara náà bá nìbàdàn ó tán bá nìbàdàn náà bá lọ́ṣun ó tán bá lọ́ṣun náà bá lọ́yọ̀ ó tán bá lọ́yọ̀ náà bá lọ́yọ̀ ṣe é rí i pé nígbà tán bá ti rí i pé yẹ̀sà àgbà á nísìnyí ṣùgbọ́n onílé ti fi sàárè afọ́jú àlejò báwo la ṣe fẹ́ ṣe sí ibi tá a ti ní pírọ́blẹ́mù tó di pé gbogbo wa ní ìsìn kíjokíjo àmọ̀rílé lọ́mọ ẹ̀wọ́n náà mọ̀ ṣe mí ní bàbá èkó mọ̀ ṣe mí ní iye èkó sáà ti mọ̀ di iye èkó báyìí ìyá UK gan ṣe ti di ìyá UK ti di ìyá London. àrógò báyìí o. ibi yóò bá ń gbé yàrá àfíà bá wà lórí kálukú mọ̀ takú sí báyìí. àbí wọ́n tún wá ń léèyàn náà ni. so kò sí nǹkan kan táwọn pípù ìfẹ́ fún wa because wọ́n ti sanwó ẹ̀mí wa fún wọn àwa ní ká sàṣálà fẹ́mi wa àmọ́ ẹ má gbàgbé o ibi táwa náà tó ti wá sọnù a ti gbàgbé orí wa òkè ọdẹ òkè ọdẹdẹ. lè mọ́ kúlù mí lójú. káì tó bá jẹ́ pé láyé ìgbà táwọn bàbá ńlá wa wà ní. òkè ọdẹ lọ pé lọ́ọ̀ fi dà láàrẹ̀ gàràgà. níwájú ọdẹ apààyàn. wọ́n bá ti wọ́lẹ̀ lásán ó ti tó ìyándé òní lókè ọdẹ lónìí ọmọlédè òní dèrè ìdèrè mọ̀ kéré jókè ọdẹ lọ. ìdèrè lọ́yọ̀ọ́ ó kéré ju òkè ọdẹ lọ òkè ọdẹ ìṣẹ́gbẹ̀dàn rẹ̀ kìí ṣe ìdèrè ni mò ń sọ ò kìí ṣe ìdànrè. mọ́mọ́dèrè. bí tí ọkọ ló bá torí ibẹ̀ ni mo ti lọ́kọ ọjọ́ kìíní ànáyàn gbórí wọlé láti gangan máa bẹ̀rẹ̀ àná máa ṣe fún wọn ọmọ jèsì kò kébẹ̀ náà má rí sí ṣé bí wọ́n ṣe sọ̀rọ̀ tó ẹ̀gbọ́n kó wọ́n dédèrè sọ̀rọ̀ torí pé èso orí nù gbàgbé bìyàn ti ṣẹ̀rá amára èyìnbó ti gba gbogbo ẹ lọ́wọ́ wa àti ìta kódà àtàlákẹ́lẹ́ àbá àtàlákẹ́lẹ́ àbá àtàlákẹ́lẹ́ ìgbà wo ni wọ́n ti tú lákẹ́lẹ́ sí gbẹ̀yìn ọlọ́fíà ìgbà wo ni wọ́n ti bọ́ gbẹ̀yìn ṣé wọ́n tọ́lọ́fíà ṣe ọlọ́fíà bẹ níbẹ̀ àmọ́ ẹgbẹ́ ẹnu sọ̀rọ̀ ẹ̀mí lẹ́yìn máa ń yan ọmọ sí ìpín ibi yóò bá adé rè o olùbá adé kò rí ìtàyà dé lónìí torí mi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo bá jókòó tí mo bá rò lọ́tún lọ́sì ṣe mọ̀ pé òkè ọdẹ àti tápà náà jọ ń ṣèlú torí tápà ni bàbá tó bí ìyá tèmi àbí mo parọ́. ẹ parọ́. bí sọ máa le mo mọ tán bàbá tèmi yóò sì jọ mòró ni àjàṣe ẹ̀kọ́ ló ti ṣẹ̀ra omi ọlọ́fin gbogbo wa ni wọ́n fún mu a ṣe tán a máa ṣe in the name of Jesus ọlọ́fin must die ọlọ́fin yòówù ọ̀dàgbà èmi máa ń sọ fáwọn ẹ̀gbọ́n tèmi ewu wòlíì sinimá bẹ́ẹ̀ ni wòlíì ni mí gba wèrè mẹ́sìn omi ọlọ́fin ni mo mú dàgbà ìgbà yìí mo fẹ́ kú omi ọlọ́fin ni wọ́n fún mi lẹ́. odò àgòdò ń bẹ lókè ọdẹ odò àgòdò ń bẹ lókè ọdẹ káì mọ wí odò àgòdò ń bẹ lókè ọdẹ. Àgbòdògbò má ṣe fàárí àwẹ́lẹ́wà lọ́ba omi. Èmi ẹ̀ sọ máa le káì. ẹ̀dẹ̀ kó bá wa ẹ̀yin olórí burúkú ẹlẹ́sìn wèrè yìí.
àwọn láṣẹ́rì àwọn bàbá yẹn ẹgbẹ́nu sọ̀hún ìyẹn ló ń jẹ wọ́n báyìí èmi lẹ mọ̀ ẹ̀yin náà lẹ sọ fún wa pójú kínní ni lẹ ń pè tó ń da irú ẹ̀sìn pè fún wa náà ó sì ń da wa náà nígbà sí rí àmọ́ ní ìsìn àwíbẹ kọ́mọ́ torí wẹ́ẹ̀ ti rówó ilé ayé sì nìyẹn ti náwó yẹn ná lọ́rùn àdánwò àmọ́ bóyá ná dọ́là lọ ebi yẹn ná náírà àdánwò àmọ́ ogun yìí ń bẹ nílẹ̀ yìí àlejò ti mú sàárè ó ti mú sàárè àfẹ́jú àlejò enílé ti mú sàárè àfọ́jú àlejò. ọ̀dàlẹ̀ ti mú sàárè àfọ́jú àlejò. ẹ ṣeun ṣé àríyọ mú kó bú pọ̀ ní sáìdì ìgbóná jù ni pé wàláì kìí ṣe pé mo fi sọ̀rọ̀ ẹnu mo fi Kristi ọba ayérayé mo fi ṣẹlẹ́rìí níbi yìí mo pọ́jú dé a ní ilẹ̀ ẹ̀gàn ní ẹ̀rẹ̀ a ní ilẹ̀. àásàn ní nǹkan lábẹ́ ilẹ̀ a ní ilẹ̀ àásàn ní nǹkan lábẹ́ ilẹ̀. bẹ́ẹ̀ni a ní nǹkan lábẹ́ ilẹ̀ in fact wọ́n mú wa wọ́n ká wa mọ́ gan-an àwọn bàbá ìjọba ìfọ̀dí fún wa gan. I no wan talk. kíní tí wọ́n fi ṣe diamond ṣe mọ̀ kó wà lórí ilẹ̀ gbóná àti tó fi ṣe gíláàsì. ẹ mọ̀ bẹ̀ ẹ mọ̀ pa á lókè ọdẹ Yorùbá mọ́ rẹ́rìn wọ́n ẹyẹ kìí sọ Yorùbá tẹ máa gbọ́ wọ́n pa á lókè ọdẹ àwọn Yorùbá ń rẹ́rìn àwọn nǹkan tó wà nílẹ̀ gómìnà nìkan tí Yorùbá bá dá dúró ó bọ́ ògbólẹ̀ Yorùbá ó bọ́ ká tún máa ní iná ká máa ní kọ̀ǹfàmù iná. ìyá mi ẹ dákun ẹ mọ̀jà go deeper ẹ dákun ẹ mọ̀jà. ní ìsìn wọn fẹ́ lé wa kán gbà lọ́wọ́ wa tó wà lè ṣeéṣe ẹ jẹ́ ká máa wò ó ẹsẹ̀ ní yóò ráyè jẹ ayé ní padà jẹ ni gbogbo alákàtà dèrò ó yá. ẹ ṣeun gan. ẹ ṣe ìyá mi prophetess àgbáyé àdálẹ ẹ pẹ́ fún wa ẹ ṣe ìyá mi. ọmọdé ni mí o àmọ́ mo bá gbàjẹ́ mo mọ̀ tán náà mo pààyè elépo fún mi nílé ìdí apá ìyá tó bí ìyá mi nìyẹn elépo sàrí ẹ̀ wà ń tà ń bẹ̀. tẹ́mọ̀ aláàjì tó bí Lukmanu Ghana aláàjì aláṣọ tán kú aláàjì oníjàkàn lẹ́kọ̀ọ́ kò náà ń gbé níjọra tán máa ṣe jákàn sásọ ilé ìdí apá nílé wọn àwọn àtìyá tèmi lọ́mọ ìyá kan náà àwa làwa dẹni tó wá di pé àmọ́ lọ lóru àmọ́ lòmù àrán àmọ́ lọ Èkìtì àmọ́ àwọ ìyànà lé lọọkan báyìí bàbá tó dájà sẹ ìyànà lé rèé o ó yá wọn bá dé adáká ya bẹ tó yẹ kó rí bẹ. òkè ọdẹ. ìlú tó gbàlejò òkú onílé